Ọlọ́run nìkan kọ́ ní ń pa ikú gangan máa ń pààyàn àìsọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ torí ẹ bọ́ra òkùnkùn kan ní kú. Jésù ti pakú rẹ́. Tẹ́ ẹ bá fẹ́ lọ ọ̀run ni pé ikú kan wá ń pọ́npọ́ wá wọ́n ní kíní kàlùmọ̀ntù nínú ayé nìyẹn kì í ṣe lọ́dọ̀ àwa. Ó ti ṣe kíni o ó ti pakú rẹ́. Tọ́ wá ń protest lóde tí Ọlọ́run jẹ́ kíkú pa bàbá mi wọ́n lọ́lọ́run sí kíní tọ́lọ́run bá jẹ́ Ọlọ́run fẹ́ kí ló jẹ́ kíkú pa ya irọ́ bàbá rẹ̀ lè kú tí ó kú kò sẹ́ni tó fi ìrùnà gbá ìwọ́n tó ń bá rẹ̀ ìrùnà gbá gan ikú tó pa bàbá rẹ̀ yẹn á pa ẹ̀ ìdúró tó pa yẹn á pa ẹ̀ tó o bá fẹ́ kú inú Jésù ní ọwọ́ kí ni mo wí inú Jésù ní ọwọ́ orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọ́ bẹ̀ ó kú àbí kì í ṣe pé ikú kan adé yọkànlélẹ́ lọ́kàn irọ́ tí kú bá wọnú ilé ẹ̀ wá ní wàá rọ́ọ̀dẹ̀ jáde ní ajáde out ní orúkọ Jésù ní kí gbogbo eékún lára eékún tó gbọdọ̀ wọlé ní kú ẹ bọ́ra ẹ̀mí kan ló ń jẹ.